Our creator, we need your mercy because Nigeria is suffering. Ti bẹ̀rẹ̀ sí ní jẹ̀yà. Ṣebí wọ́n ṣì lówó, ó ra fóònù tó fi ṣe fídíò. Ẹnu agùn báyìí. Wọ́n máa dàbí pákúrọ̀ ẹnu yìí máa gùn tẹ́bí bá bẹ̀rẹ̀ sí ní pa yín. Ẹ gbàdúrà títí ìdán. Kò sí nǹkan tọ́lọ́run yín ṣe. Ẹ ti ń gbàdúrà. Yorùbá lọ wọ́n bọ̀. Wọ́n ní òòṣà tí wọ́n bá sìn fún 20 years tó bá gbéyàn. Èèyàn máa ṣò mí ni. Ẹ gbàdúrà ẹ lọ wo Nàìjíríà pẹ̀lú kọ́ńtírì tó gbàdúrà jù láyé àwa la jẹ̀yà jù. Àwa òkúnkún dẹ̀ bá yín gbàdúrà àti ọjọ́ tá a ti gbàdúrà báyìí tá a ti mọ̀ kó tó nẹ́ẹ̀sì torí àmọ̀ wípé Ọlọ́run fún wa ní ọpọlọ tá a máa lò. Ẹlòmíì tó bá lọ sọ́dọ̀ babaláwo báyìí gbogbo tá a ti ń sẹ̀ máa ṣiṣẹ́ ni torí wèrè fẹ́ lù mí jìbìtì o. Bọ̀ tó bá dọ̀dọ̀ àfà báyìí àbí kó dọ̀dọ̀ pásítọ̀ gbogbo ọpọlọ tó ní ẹ báyìí tó ẹ̀ bá ti lè sọ pé Ọlọ́run ní pé ọpọlọ yẹn ti reset nìyẹn ó ti di Dundee United. Bẹ́ẹ̀ lọ ni olórí ìjọ CEO ó ní Nàìjíríà wà lókùnkùn mi ò mọ iṣẹ́ tó dá sílẹ̀ wọn ò ṣe síbí oníke wọn ò ṣe complain síbí oníke wọn ní Nàìjíríà wà lókùnkùn. Ẹ̀jẹ̀ bá gbà ló jí wá. Ẹ wo aṣọ ibi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ìgbà tá a fa àwọn èèyàn sókè tá a ní nǹkan kan tá a máa fi máa check and balance wọn tó dẹ̀ jẹ́ pé àwọn ọlọ́lẹ̀ pàṣẹ pé àmì ẹ jáde tọ́wọ́n àmì máa jáde ẹ wá ètò ẹ̀pẹ́ kí Nàìjíríà máa dàrú. Dídá tọ́lọ́ ń dá wa a ní ìdáwọn supervisor tó ju ẹni tí a fi sí ipò lọ. Àwọn supervisor wa ti condemn wọn fún wa báyìí. Àwọn tó lè máa check and balance èmi ò lè wá so rock wọ́n lè wá so rock àwọn tó lè wá so rock àti kọ̀yìn sí wọn báyìí. Ẹ wá expect pé kí àwọn ta fi síbẹ̀ kọ́ máa ṣe bí wèrè. Ẹ̀yẹ bẹ̀rẹ̀ sí ní jẹ̀yà ni o ẹ lọ kọ́ sílẹ̀ ẹ wo kiri egungun lẹ́yìn ẹ̀ tí rì má rìwò ẹlòmíì ẹnu ẹ̀ máa gùn báyìí bí pákúrọ̀ tó bá bẹ̀ gbé kí ló dé ẹnu ẹ̀ fi gùn mi ò rí kankan jẹ rí mi ò mọ bí ẹlòmíì máa ṣe bí PhD ẹlòmíì máa jẹ́ bí doctor bọ̀ tó bá ti wá dọ̀rọ̀ religion báyìí brain wọn máa dàbí pé religion ẹ̀ máa ń fọ̀mátì nǹkan kan tó ní ni. Nísìnyí ẹ fi mí ní orí TikTok ẹ fi mí jẹ president èmi wá ní ẹ wá sọ pé kí n mú èèyàn tó máa print owó tí gbogbo àtàwà lórí TikTok máa ná èmi wá mú èèyàn sílẹ̀ ẹ wá expect pé gbogbo ẹ̀yin tẹ́ kù ẹ máa lówó tèmi àti ẹni tí mo mú síbẹ̀ dey play but ó yẹ kẹ́ tó ní nǹkan tẹ́ máa fi máa check and balance èmi àti ẹni tí mo mú síbẹ̀ bọ́ kò sí bọ̀ èmi kan náà ni mo ní àmì lọ́wọ́ èmi kan náà ni mo ní ẹ tó máa kàn print owó lọ́wọ́ ó wá expect pé máa lówó jù lọ tẹ́ bá ṣe bí wèé máa pa ogun dànù.